Àtàná àgòyà làákérò ọ̀nà kára ó lè làkọ̀sọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ làkọ̀bà aládé lórí ìtẹ́ kábíyèsí ọlọ́run ọba mi ọba àríìrú àlàálà funfun gbò ọba tó ta sánmà bí ẹni tasọ ọba tó tẹlẹ̀ bí ẹni tẹ́ni ọba mi àtògbè mátìkà lẹ́yìn. Lónìí kùtùkù òwú bẹ́ẹ̀ ni gọ̀ǹgọ̀ ó sọ torí pé mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n síwájú ohun gbogbo orúkọ mi ni Ọláìwọlá Maruf Abíọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Òjò Àjàǹbàdàn. Àfihàn ní introduction mọ̀ pé kí n tó ju ara mi ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti máa mọ̀ mí. Èmi náà kọ ẹyẹ méjì igbá ṣí ẹyẹ méjì igbá díẹ̀ àṣà náà ni Òjò yín náà ni Àjàǹbàdàn. Tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjò Pàṣẹ Rẹ̀mọ́dì ọmọ Àtìbà, ìlú tá a ti ń kólówó kó gbowó tá à ń kọ́ ọ̀fà gbé fọfà lẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè bá dápọn kí kábíyèsí kó bàbá yeye olè rí jẹ́ ń bẹ̀ ni. Mo kí gbogbo ọba nílẹ̀ kóòtù òjíire, mo ṣe kábíyèsí fúri adé o kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yeye ọmọ kú ọmọ àrùn ọmọ òfu ọmọ àdánù ọmọ àdábálẹ̀ ọmọ àtìmọ́ọ̀dẹ ikú ti pa bàbá tí gbélére ọmọkùnrin ó kàkẹ́sọ̀ tí dẹ́rù bọ́ mojo ọmọ àjẹ́ tí ìrajà tí béèrè ni mo ṣe kábíyèsí o. Mo dẹ̀ kí gbogbo àyìn Ọ̀yọ́ Mèsì bákan náà mo kí bàbá wa Ọ̀nìrìṣà kábíyèsí bàbá gbogbo àtọ̀yìn o. Mo kí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá tí mi ò ní lè máa dárúkọ wọn lẹ́yọkọ̀ọ̀kan mo kí yín o. Mo ṣe kábíyèsí o kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀dàbà gbé àwọn àgbà kan tí wọ́n sọ ọmọ owó márùn tó jẹ títí tó kù déédéé òkìní. Mo júbà Ọlọ́run ọba mo júbà èèyàn gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan èmi ò ṣe bloggers o mi ò ṣe presenter o bẹ́ẹ̀ mi ò ṣe akóròyìn mi ò dẹ̀ ṣe akọ̀wé ìròyìn òṣèré orí ìtàgé ni mí ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin dẹ̀ ni mí. Ìgbàgbọ́ mi ni pé àwọn ìwé mímọ́ ó tọ́ka sí pé ìbùkún ni fún ẹni náà torí pé ó fẹ́ràn ìlú ẹ̀. Ọmọ Ọ̀yọ́ ni mí lílé tí mi ò dẹ̀ ń faramọ́ kí àbùkù kankan kó kan ìlú mi ní Ọ̀yọ́ Aláàfin. Eléyìí ló mú mi fẹ́ sọ̀rọ̀ lórí awuyewuye tó wà ń ta lórí bàbá wa kábíyèsí kó bàbá yèyé àti olórí ìyá wa Ayaba Badrat Ọláìtàn Adéyẹmí àti Alhaji King Wazir Ayinde Marshal Mayegun the first. Ọ̀rọ̀ ti pọ̀ gan pàápàá jùlọ mo kí ẹ̀gbọ́n mi Bọ́ba Gúnwà Ààrẹ Almaroof mo kí wọn gan ẹ kú takuntakun ẹ kú ọmọ ṣe ẹ kú àfọmọnìyàn ṣe Ọlọ́run ní jẹ́ kó sùn yín kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run ẹ kéré oko délé ẹni rásájò. Bákan náà mo kí ìyá wa Esabod torí pé tí bí ò bá tẹ̀ tí bí ò bá wọ́ Yorùbá lẹ́ni abáwájú tó bàbá ṣe fún ni Ìbàdàn Ọ̀yọ́ ìkọ̀kan náà jọ wá tí ó bá ní ọ̀tẹ̀nu tí ó dẹ̀ ní jàmù. Òun fẹ́ ṣe àwọn àlàyé kan nípa àwọn kan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bíbí Ọ̀yọ́ àti bí èdè ṣe yé mi tó àti bó ṣe yé mi mọ́. Now ẹ jẹ́ kí n kọ́kọ́ mú látòrí Ààrẹ Almaroof. Mo láǹfààní àti gbọ́ gbogbo program yìí lórí YouTube. Ilé tẹ kọ́kọ́ fi tí Ayaba Badrat tó fi pè wọlé sórí program yìí live mo láǹfààní àti gbọ́ dáadáa. Then ìgbà tó di pé Mama Esabod tán pè yín tán record voice yín program tán ṣe mo gbọ́ eléyìí tí mọ́mí Báràká ṣe ìyẹn ìyàwó yín táwọn náà ṣe nínú mọ́tò bóyá mi rántí bóyá the end of her husband àbí whatever ni topic tán fún mo gbọ́ yẹn náà. After all mo tún wá gbọ́ eléyìí tẹ́ ẹ ṣe táwọn gangan jáná sí ní abẹ́lé. Mo kí yín gan ẹ kú ìfọmọnìyàn ṣe bí ẹ bá ṣe ṣẹ̀mí tó gbólóhùn kan lẹ fi ṣẹ̀mí nínú ọ̀rọ̀ yẹn. Gbólóhùn kan tẹ́ sọ pé torí pé mo jẹ́ Ọ̀yọ́ dẹ̀ máa ń pọ́n àgbàlagbà lé ìní ẹ fi fún Mama Esabod láǹfààní tí wọ́n fi ń sọ̀rọ̀. Gbólóhùn yẹn ilẹ̀ fi ṣẹ̀mí mọ́ torí pé ọ̀jọ̀gbọ́n olórin kan ó ní a kì í wáyé ká mọ̀mọ́ láàrùn kan mọ̀sùmọ́tọ̀ ní tèkó kábù ní gbòòrò ní tẹ̀gbá ọ̀rọ̀ sísọ sí ní tòlúyọlé Ìlọrin ló ní kátọ́kùra ní kákó ní mọ́ra ní tọ̀yọ̀lé o. Ọ̀yọ́ fẹ́ràn àlejò gan bẹ́ẹ̀ lọ́yọ́ fẹ́ràn onílé. Ìlú tí ń gbé onílù tí sì ń gbé àlejò ìní Ọ̀yọ́ Aláàfin kábíyèsí bàbá. Ṣùgbọ́n ibi tẹ́ gbàṣẹ mi ni pé Ọ̀yọ́ Mèsì àwa gangan lọ́yọ́ Mèsì torí sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú kan nígbà tó fẹ́ wá bá sọ̀rọ̀sọ̀rọ̀ Ọ̀yọ́ lálejò tó fẹ́ bá fọ̀rọ̀ fi gbàgbàgà
ìgbà tó débẹ̀ kò bá sọ̀rọ̀sọ̀rọ̀ yọ̀ǹde ọmọ rẹ̀ lọ́ba ó wá bí pé bàbá rẹ̀ ńkọ́ ó ní bàbá mi lọ rèé ń sọ ayé kan ó ní ìyá rẹ̀ ńkọ́ ó ní ìyá mi lọ rèé túṣe Elédùmarè wò wá ní kí wọ́n ṣe hàn tó ti jókòó ó ní mò ń ṣiṣẹ́ tọ́lọ́run rán mi sọ̀rọ̀sọ̀rọ̀ gbéra ó padà sílùú wọn nígbà tó wá fẹ́ débẹ̀ wá gbà ẹ̀dùn ọmọ ni mo báyìí ló gbé mi kọ́ tí n bá bàbá ńkọ́ mo gbọ́dọ̀ padà lọ kí n dán ọmọ túmọ̀ rẹ̀ ó wá padà lọ bá ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀yọ́ ó wá bí pé bàbá rẹ̀ tó lọ rèé hun aṣọ ayé kan sáṣọ ayé kan ṣe é hun ni ó ní bẹ́ẹ̀ làábí mi ó ní èèyàn méjì lọ́jà bàbá mi bá gbẹ́jọ́ lẹ́nu ẹnìkan ní bá ń dájọ́ lọ láì gbẹ́jọ́ lẹ́nu ẹnì kejì òótọ́ ni aṣọ ayé kan ni ìyá rẹ̀ tó ní lọ rèé túṣe Elédùmarè wò nǹkan ó ní bẹ́ẹ̀ ni aboyún kan ní ti ń rọbí láti jẹta ó ní ìyá mi bá kó sẹ́rẹ́ lọ́kàdù ní bá ń lọ pọ̀fọ̀ ó lóun fẹ́ gbẹ̀bí fún sọ́lọ́run tó di ẹrù rẹ̀ bẹ́ẹ̀ ṣé kò mọ̀ bí ó ṣe tu ni ìwọ tó ń túṣe Elédùmarè ìwọ tó ní ìwọ ń jíṣẹ́ tẹ́lẹ̀dùmarè ràn irú iṣẹ́ wo ló ń jẹ́ níbi tó ti jókòó wọn lára aṣẹ́ tí mò ń jẹ́ náà ni òtò tẹ́ bá dé tẹ́ bẹ́ẹ̀ ní kankan kò sẹ́ni tí ó jíṣẹ́ fún yín kò sì sẹ́ni tí ó dá yín lò ìdí nìyẹn tí ta fi ń jẹ́ Ọ̀yọ́ Mèsì a kì í relé ká tó lọ rè Mèsì wá pé mama Esabod wọ́n kó ọ̀rọ̀ sí yín lẹ́nu ó kù díẹ̀ káàtó Yorùbá yẹn wọ́n lè lò láti fi takò yín gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ torí wọ́n nígbàgbọ́ pé adáńtọ́ a sì mèsì ọ̀rọ̀ a mọ̀ ọ́ sọ a mọ̀ ọ́ gbọ́ a mọ̀ ọ́ wọ̀n a mọ̀ ọ́ gé torí Ọ̀yọ́ ọ̀rọ̀ ni. now nínú àsọyépọ̀ ẹ̀yin àti mama Esabod lórí fóònù lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn mama ń jẹ́ kó yí àwọn wípé ẹ̀yin lẹ kọ́kọ́ dá ọ̀rọ̀ lẹ̀ nígbà tí ọ̀rọ̀ lẹ̀kẹ̀ ló dà wọ́n pọ̀ pé kó tó di pé ẹ̀yin wá kọ́ mi pé ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé ayaba Bádírá ti kúrò nínú ààfin mi ìdájọ́ o mi ìdẹ̀dá yín lẹ́bi torí mi kì í sọ máa lẹ Ọ̀yọ́ ṣùgbọ́n àní torí ká lè tètè débi tá à ń lọ ká padà lọ́nà èmi wá ń rò nínú làákàyè tèmi pé sọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ kẹ́ kọ́kọ́ dá ọ̀rọ̀ ilé yín lẹ̀ wípé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan ni ayaba Bádírá mọ̀ ti kó kúrò nínú ààfin bàbá ò sì le ṣùgbọ́n mọ̀mọ́ fi ẹ̀rí tó dájú wọn fi múlẹ̀ torí pé ilé ẹni ìlà tí jẹ ìkútì onídòdó àfiwé ọ̀rọ̀ yẹn dàbí àfiwé àwọn olórin méjì kan tí wọ́n jàmàlà nílé ara wọn tí wọ́n mọ̀ pé yóò padà dẹjọ́ ìgbà tẹ́yìn náà ń sọ ẹ̀ mọ̀ pé yóò padà di wàhálà sí yín lọ́rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo rí ọ̀rọ̀ yẹn bí ìgbà tó ṣe wípé a fẹ́ to irọ́ mọ́ òótọ́ kó lè jó dìde tàbí kí n sọ pé a fẹ́ sọ sálángá di kànga ìlójọ lójú mi ẹ má bínú ìyá wa Esabod ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé èmi ò ṣe bloggers mi ìdẹ̀ kí n ṣe presenter òṣèré orí ìtàgé lè mi so ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin dẹ̀ ni mí ó dẹ̀ nífẹ̀ẹ́ lú mi mo nífẹ̀ẹ́ kábíyèsí kú bàbá yìí torí pé ọmọ ọba ni mí ju gbogbo ẹ lọ́mọ mọ́ ìtí ò jẹ́ kí n bí ọ̀rọ̀ ti ẹ̀gbọ́n mi Almaroof ṣe jẹ́ nìyẹn bó ṣe ṣe kí n tún padà wá sórí ọ̀rọ̀ yín bọ́mọmọ́ wa Esabod Ọlọ́run ó jẹ́ kẹ́ pẹ́ fún wa ẹ̀pẹ́ láyé ṣé ẹni tí ó yẹ kí n lè sọ much lórí ọ̀rọ̀ yín ní tó ń ṣẹlẹ̀ sí yín ó ṣẹlẹ̀ sí mi náà torí pé bàbá tó bí mi lọ́mọ kó tó di pọ́n kú ìgbà tó dé stage kan tó bá ń sọ̀rọ̀ a máa ń correct wọn tó wà ní age of 70-75 bàbá mi á ní tó bá fẹ́ correct òun àátún training òun ní another 75 years tó ń ti lò láyé ìwà tó ń fẹ́ mọ̀mọ́ wa tó ń fẹ́ wa tó ń fi bí wa àtàn lè correct ẹ̀ níjọ́ kan a gbọ́dọ̀ fàyè lẹ̀ láti correct òun déédéé ọdún tó ń ti fi wà yẹn la máa fi correct ìwà yẹn padà lára òun now mi ì tí ì mọ kíní yẹn lọ́rùn bó ìgbà tèmi náà wá dé stage kan tèmi náà bímọ tí mo bá àwọn ọmọ tó dàgbà tí máa ń bọ̀ àwọn ọmọ mi á máa sọ̀rọ̀ mi lẹ́yìn pé wàhálà ìdádì wọ́n ti burú jù abẹ́rẹ́ mi àti kíní kankan gbẹ́gbẹ́ àbáṣà èmi náà wá ń flashback nǹkan tí bàbá mi ṣe pé nǹkan tí mo ń rò sí bàbá mi ń gbà yẹn ni làwọn ọmọ ń rò sí mi tó túmọ̀ sí pé òyìnbó gan jẹ́ ká mọ̀ pé tí wọ́n bá ti about 40 ó ti dàgbà àwọn àṣìṣe kéékèèké kan wà tó máa máa ṣe pẹ̀lú ọjọ́ orí yẹn ṣùgbọ́n wọ́n ní tọmọdé bá ń gbóyin eru kó yẹ kágbàlagbà wọn ṣe bẹ́ẹ̀ yẹ pẹ́ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ ṣàtúnṣe ni ẹ̀yin lẹ́mọ̀ fún àwọn bloggers o ẹ̀yin lẹ́mọ̀ tó tú yín ẹ̀yin lẹ́mọ̀ tó dé bọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tẹ́ ẹjọ́ mọ kọ̀lú Ìbàdàn ẹ̀yin gangan mọ̀ wípé láti máa tàbùkù orí adé ó kù díẹ̀ káàtó bàbá yín ni kábíyèsí kú bàbá yẹyẹ inú mi dùn pé ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin gangan sọ bẹ́ẹ̀ jáde tẹ́ bá fẹ́ correct impression bàbá wípé bàbá báyìí mo fẹ́ kẹ́ ẹ pé bàbá láàrin ọmọ sí ìyá
kí ni yẹn pín sọ́nà tó pọ̀ èmi rí pípa tó bẹ́ẹ̀ wò pé tẹ bá ń treat case àwọn lọ́balọ́ba tó high ẹ̀yin gangan máa ní promotion sí ẹ fẹ́ fi wọ́n sí step up ìlú jọ lójú mi pé ẹ fẹ́ fi wọ́n ṣe àtẹ̀gùn but tẹ bá fẹ́ fi wọ́n ṣàtẹ̀gùn náà ó yẹ kẹ́ máa ṣe àwọn ìwádìí tó péye àwọn nǹkan kan pọ̀ lẹ́ẹ̀gan tẹ́lẹ̀ fi ṣe àtẹ̀gùn tẹ́lẹ̀ fi dókè ọlọ́run ti already gbàdúrà yín torí pé kì í ṣe pé ṣe blogger yín nìkan lè fi ń jẹun inú mi dùn pé tí máa wo background yín mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ product yín tẹ̀ǹta tẹ́ fi ń jẹun tẹ́ fi ń bọ́ máa ti àwọ̀ ọlọ́run á jẹ́ káwọn ọmọ yín tí yín náà lálùbáríkà àwọn ẹ̀kọ́ ń sọ ní wípé àyàbá ń ṣépè lẹ́yìn ó máa ṣépè àkọ́kọ́ ní ẹ kọ́kọ́ lọ mú kàn dájú o lọ́jọ́ aláyé ti dáyọ̀ obìnrin ò ní sọ tí ò ní o ó yà wọn kóhùn ní gbòhùn láwo ni kò ní sọ tó bá sọrùn lọ́wọ́ ẹ̀ tó bá ṣe pé etí wọn ló ṣẹlẹ̀ tó wáyé pé rọ̀ yẹn jòótọ́ kò rọrùn káyàbá wá sórí afẹ́fẹ́ kó ní tòótọ́ o èmi àti King Wasiu Ayinde and date kò kọ́kọ́ rọrùn níbo ló ti fẹ́ sọ ta ló fẹ́ sọ fún etí wo ló fẹ́ gbọ́ ẹ kọ́kọ́ sì yẹn lé ní ẹ sòyàn lókùn lẹ́pọ̀n ẹ lọ ń dọ́pọ̀n fáwọn ṣé tó bá rọ́pọ̀n Ṣàngó sí ò ní dàrú ó ń bí ìyá ẹsibọọdù ẹsàbọọdù àbí kí ló wọ̀nyí ṣé kò ní dàrú ẹ sì yẹn lé ní Ṣàpọ̀nná pa ọmọ ó pàyà ó lóun ò fẹ́ gbé ṣé kò ti kọ̀wé síbẹ̀ ó ti kọ̀wé síbẹ̀ gbogbo òrìn àjò tẹ́rìn pátápátá ẹyọ kan tẹ́fi win Almaroof ni pé ṣé mo dárúkọ olórí tí ì ṣe torí nínú prógrámù yín tòótọ́ ẹ dárúkọ Àyàbá Bádírà torí pé Yorùbá ní ẹjẹ́ ata kàtọ̀ kó mọ̀ bá dẹ̀ràn onídìí tàbá wá fẹ́ fọ́ tó mọ́ ta fẹ́ fà ta fẹ́ yọ kò mú òkun yọ irúgbà tí Almaroof tán ti bá yín sọ̀rọ̀ yẹn gbà ok Àyàbá Bádírà wọ́n ti kúrò nínú ààfin o kìí ṣe bàbá ló lé wọn o nǹkan bá báyìí ló ṣẹlẹ̀ o ìgbà kan ọkàn kò bàbá sásùn o tẹ̀síjọ sọ láàrin ara yín tí Almaroof wá lọ sórí program tí wọ́n pe Àyàbá Bádírà wọlé tẹ̀yìn gangan tí ọjọ́ orí tí ò bá ní affect yín sorry to say ma torí pé ìjọ tí mo ti bẹ̀rù yín mà ìjọ tẹ́ ti ní ọmọ àlè ní gbogbo ìran Yorùbá tí bá ń pera rẹ̀ lọ́mọ Odùduwà nítorí Odùduwà kò ní orírun ó tẹ̀wọ̀n wá ni ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ ní ẹni tó bá lára ọjọ́ òun ò gbọ́n èèyàn tó búpọ̀ àlè bínú ṣùgbọ́n pé kò sójú tèmi tó Odùduwà fi dé ó tẹ̀wọ̀n ní o ó gan ládàá ní o ó fokùn wá ní o òun lọ́mọ bó ṣe rìnrìn àjò ààrẹ mo sá mọ̀ pé Ọláyíwọlá Maroof ìlórúkọ mi Ọláyíwọlá lórúkọ bàbá mi mo dẹ̀ mọ́ ilé bàbá mi mo mọ́ ilé ìyá mi mi ò kúkú bó Odùduwà débi pé màá máa bàjá sí but àtijọ́ yẹn ni mo ti máa ń sẹ́rí ìrònú ayé èèyàn gbọ́dọ̀ ronú púpọ̀ jù tí àwọn bá ronú kọjá èjẹ èèyàn máa sọ pé kò sọ Ọlọ́run inú kan lẹ́rù tẹ́ fi wo pé gbogbo ọmọ Yorùbá tó bá pera ẹ̀ lọ́mọ Odùduwà ọmọ àlè Yorùbá ni ẹ ronú débẹ̀ ni o tẹ́ bá ti ronú yẹn kọjá bẹ́ẹ̀ tó bá yá ẹ sọ pé kò sọ Ọlọ́run ọmọ Esabod ẹ bá ṣe sùúrù dáadáa irú bẹ́ẹ̀ ṣe wá gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo ṣe ní tọ́mẹ́kẹ́ bá ń gúnyán irú àgbàlagbà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yé pẹ́ ẹ wá pé Àjọkẹ́ torí pé mo rí pé nígbà tí ẹ ń ṣe prógráàmù yín ẹ ń ròpù Àjọkẹ́ ẹ ń fìfẹ́ hàn sájọkẹ́ àmọ́ kò lè work báwo lẹ ṣe máa bá mi jà tẹ́ máa lẹ fẹ́ràn ìyàwó mi tínú ẹgbẹ́ òbá dùn wọn bá gbúrò ṣeré ẹ Almaroof sẹ́yìn ẹ dẹ̀ ń finish ẹ lórí prógráàmù ẹ dẹ̀ ń hẹ́ẹ̀lì ìyàwó ẹ lẹ fẹ́ràn ìyàwó ẹ kúkú hẹ́ẹ̀tì gbogbo wa papọ̀ kíkà dúdú jókòó jẹ́jẹ́ ká mọ̀ pé kọ́sẹ́ rẹ kò rí kò sùn mọ́ ẹni tó ń bá ti ń kùn everybody lọ sùn kẹ́lí mọ̀ pé mo gbọ́rọ̀ yẹn ó dẹ̀ yé mi dáadáa tó ti yé yín torí pé wọ́n bí mi fojú mo dẹ̀ mọ̀ wọ́n wò èdè dẹ̀ yé mi díẹ̀ níwọ̀nba torí pé ṣé ọ̀rọ̀ ni mo fi jẹun kò bá wá dáa kẹ́ wá pé àwọn ẹ̀ pé ok mo họ́nà ẹ̀ mi ní sọ tàbí tẹ́ bá fẹ́ present ẹ̀ kẹ́ wá present ẹ̀ normal kẹ́ ẹ má play recording yẹn ẹ ti fira yín sí kú ọ̀wọ̀ ẹ dẹ̀ ti fira yín sí kú àgbà bẹ́ẹ̀ yẹn that's for you tó bá yẹ pé ẹ̀yin lẹ bí mi tẹ́ jẹ́ màmá mi bí ṣe máa bá yín sọ ni mo bá yín sọ yẹn ẹnu iṣẹ́ yín lẹ wà tó tọ́ nǹkan tí Almaroof dẹ̀ ń sọ wọ́n right from day one yín tí mo ti máa ń gbọ́ program yín ó lójú ọ̀rọ̀ tẹ́ máa sọ tẹ́ ní useless Aláàfin ń sọba tíyàn máa rí fin o ṣàlàtàndá o Almaroof ni wọ́n gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ bó ṣe lè yé yín
bọ̀ tí ò yẹ kó dùn mí jù ni pé àwọn náà claim wọ́n ní ọmọ Ọ̀yọ́ làwọn ṣùgbọ́n Sùúrùlérè làwọn ti sọ ọmọge kó tó gbá wọn lọ òkè òkun so ìwọ̀nba náà lè mọ ìrìn àjò Ọ̀yọ́ rìn mọ́ torí pé tí wọ́n bá máa ń gbọ́ oríkì Aláàfin tí wọ́n ní àtàndá tó dorí kodò bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú títiri tádéyẹmí ń tiri ọgbọ́n inú rẹ̀ ju tẹgbàá gbèje lọ so kì í ṣe pé tí wọ́n bá ti rí báyìí ó mọ nǹkan tó ń ṣe ó dẹ̀ mọ nǹkan tó ń sọ olórin kan kọrin ó ní kì í ṣe gbogbo ọ̀rọ̀ bó ní gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa ń fèsì sí wípé torí gbogbo ajá tí bá ń gbó òun kọ́ la máa ń yà sí so tọ́rọ̀ bá délẹ̀ ẹ̀yin tẹ́ ń pè mí ẹ ṣe sùúrù tọ́rọ̀ bá délẹ̀ èèyàn gbọ́dọ̀ kó tó lè fèsì sí o gbọ́dọ̀ kọ́kọ́ jókòó kó ronú ara ẹ lẹ́ẹ̀mejì ẹdìyẹ gan ronú kó tó gbéyàn gan now ẹnìkan wá observe yín wípé màmá Esabod tí kéèsì bá rí báyìí ó yẹ kẹ́ máa ní proper investigation kó tó di pé ẹ gbé síta tẹ́ bá ní proper investigation ẹ gbọ́rọ̀ yẹn síta on normal way ẹ fẹ́ sọ̀rọ̀ làákà ẹ fẹ́ lágídí ó ṣe é ṣe fẹ́yìn owó kẹ ọ̀kan ló máa fọwọ́ mú bẹ́ẹ̀ then bẹ́ẹ̀ ṣe máa bá Rúmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe máa bá ọba aládé sọ̀rọ̀ ọba aládé ni kì í sọ ọba onífìlà bó tiẹ̀ jọba yóò kó jẹ́ baálẹ̀ I'm so happy pé mo gbọ́ ọ̀rọ̀ my brother one man Ibrahim Chatta láàárọ̀ yìí tó sọ tó ní gbogbo Al-Quran sọ pé ẹ pọ́n ọba aládé lé torí pé àwọn láṣojú Ọlọ́run màmá yìí jẹ́ kí n bí tẹ́yìn gangan bá jẹ́ ọba pẹ̀lú gbogbo ọgbọ́n tẹ́lẹ̀ gbọ́n ìyá tó yé yín tẹ́yìn mọ̀ràn tán tẹ́lẹ̀ ta kókó mímí tí a sọ ṣé ẹ lè tó ayé ṣé ẹ lè tó ìlú ṣé ẹ̀yin mọ́tán ẹ gbà páwọn ọba aládé wọn kì í ṣe áńgẹ́lì wọ́n ṣe ń jẹ́ ọ báwo lẹ ṣe expect pé kán perfect ní gbogbo inú ayé ẹ lè rí mi kí n máa wọn bó ló ṣe torí mi gangan máa ń fi rora mi wò pé inú ilé mi crisis wo ni mò ń níbẹ̀ àfẹni tó bá fẹ́ ṣàbòsí lóko ọlọ́ọ̀ba nìkan lọ́ba onídọ́gbadọ́gba ó nìkan lọ́ba tó pin déédéé so tí ó bá sí pé bóyá nǹkan kan wà ń bẹ̀ bóyá ẹ fẹ́ fa Aláàfin tajà tàbí ẹ fẹ́ fa Aláàfin lórúkọ tàbí pé nǹkan kan wà láàrin àtàláàfin tẹ̀sọ́ síta mi rò pé ẹ kó lè tó bẹ́ẹ̀ abúni ń dá abúni èwo ni mo wọ́ délé wọn bọ ìyàwó rẹ̀ tí wọ́n sún lóko fún mọ́ bá ẹ̀ sì jẹ́ abẹ́ níta bá fẹ́ bú direct inú mi ló pẹ́ free ẹ lè sọ ohun tó bá wù yín ibi tẹ́ ẹ wà but I'm so happy pé ẹ gbà pé Aláàfin àgbà ọba ni gbogbo clarification tẹ́ ẹ ṣe láàrin Aláàfin àti Ọọ̀ni pé Ọọ̀ni àrólé Oòduà ní ojú Aláàfin lọ ẹ ní láti bàbá wọn tù tẹ́rìtì wọn ò papọ̀ Ọ̀yọ́ state ní Aláàfin wà Ọ̀ṣun state ní Ọọ̀ni wà that is why mo ṣe máa ń kí Babangida lórí gbogbo nǹkan tó ṣe láyé bó ṣe create state yẹn everybody dúró lórí ọwọ́ ẹ̀ Ọọ̀ni ń pa Aláàfin lé Aláàfin náà ń pa Ọọ̀ni lé kí ni ti ń ṣe kí ẹ fẹ́ gbà mí kan jà kó sì nǹkan tó fẹ́ achieve ṣe ẹ máa jọ ní abẹ́fẹ́ jà Aláàfin ẹ lè ju Olúbàdàn kan bẹ́ẹ̀ sí jọmọ Ìbàdàn ẹ̀kọ́ gbígbóná ó ń fẹ́ sùúrù ẹni làákà ẹ mọ̀ gé ẹ mọ̀ wọn ṣùgbọ́n o ẹ mọ̀ pé gèlè òdùn bíi kámọ̀wé náà wà tún dàbí kọ́ yẹn ni ọ̀rọ̀ òdùn bíi kámọ̀ sọ dàbí ká lè lágbòye ẹlòmíì mọ̀ sọ kò lágbòye ẹlòmíì mọ̀ gbọ́ ni kò gbọ́n sọ àtàgbọ́yé àtàgbọ́sọ lọ́lọ́run fi rán ẹlòmíì ẹni tọ́lọ́run wá fún lágbòye àtàsọyé ọ gbọ́dọ̀ ṣe sùúrù torí ẹni tó ní làákà jùlọ so mo rọ̀ yín màmá Esabod tí àǹfààní bá wà fún yín mú kéré sẹ́ni tó lè bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ yín ni mo jẹ́ táǹfààní bá wà ẹ correct àwọn kinní yẹn lórí program yìí tẹ bá rí ibi tí Aláàfin ti ṣe mistake Aláàfin ṣe ń jẹ́ ọ Aláàfin ṣe ń jẹ́ that's why mo ṣe máa ń respect Àfà Buhari oníwàásù àgbáyé tó bá jókòó báyìí ó máa sọ tó bá sọ fún ẹ lójú ẹ á bá ẹ sọ directly or indirectly á dẹ̀ fi entertainer kan tó fi ní mọ̀ lára kò gbọ́dọ̀ ẹ̀ pọ̀ wá lè correct ẹ̀ tẹ́ bá lè fẹ́ I don't know mi mọ purpose bloggers bóyá káyé lè gbọ́ nǹkan tí ẹ máa ń ṣe ni o bóyá láti lè tún nǹkan ṣe ni o bóyá kẹ́nìyàn lè correct ara ẹ̀ ni but ẹni tẹ́ fẹ́ correct ó máa ní bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ fún náà ó máa ní bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ fún so ìgbọ́rọ̀ kalẹ̀ yín ìsọ̀rọ̀ sí yín ó máa jẹ́ kí èmi gangan máa bẹ̀rù yín pé tẹ́yìn gangan bá jẹ́ olórí ìlú yẹn máa lágbára díẹ̀ mà sorry to say that
á dùn mọ́ mi tẹ́ bá lè padà sórí afẹ́fẹ́ tẹ́ lọ ṣe correction lórí àwọn kankan tẹ́ ṣe ìyẹn bẹ́ẹ̀. But now tí máa tún ní nǹkan mi tí mo fẹ́ padà sí lórí ọ̀rọ̀ yìí máa padà síbẹ̀. Back to King Wasiu Ayinde Marshal Mayegun the first. Respect baba. Èmi ò mọ̀ yín o, mo mọ̀ yín pẹ̀ ń kọrin, mo máa ń rí visual yín, mo máa ń gbórin yín, mo ti ń gbọ́ orin yín látàyè Labarious. Mi nídìí tán, ẹ̀yin mọ̀ mí o, ẹ̀yin ò mọ̀ mí, èmi ò mọ̀. But I'm so happy pé Ọlọ́run dá yín dá, Ọlọ́run dẹ̀ dá yín pé, torí pé Ọlọ́run fún yín ní nǹkan mẹ́ta tí ò wọ́pọ̀ kọ́ Ọlọ́run máa fún yín. Ẹ jẹ́ kí n já yín sí nǹkan kan lẹ́yìn. MKO Abiola ó fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àfáà kan wà ní Ṣakí, àfáà yẹn wá takò wọ́n wípé MKO ò lè di ààrẹ. Àwọn àfáà yòókù wá takò gbà MKO tó gbé tó bá dinú àwẹ̀ ahámọ̀lú àṣegbàṣà wá ṣe dáadáa ó máa ń ṣe pé ó ní kò lè dààrẹ. Wọ́n fa ọ̀rọ̀ yẹn títí gbogbo alájọ wà láyé, wọ́n dìbò MKO òun àti Basiru tó fà. Ìbò tó ti dájú ní Nàìjíríà lẹ́nu gbà táwa dáyé yìí, ìbò MKO ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni MKO wọlé tí gbogbo wa jọ mọ̀. Ṣùgbọ́n MKO déjọba yẹn, kí wá ló dé tí MKO fi déjọba? Àwọn ọ̀jọ̀gbọ́n wá lọ bá àfáà yẹn pé kí ló dé tó sọ bẹ́ẹ̀ tó dẹ̀ rí bẹ́ẹ̀ tí MKO déjọba. Ó ní Káṣímáwo Ọláwálé pé kò lè déjọba, ó ní tó bá dé ìjọba ó lóun fi Kùránì lẹ̀, òun ò dẹ̀ ní sẹ́sẹ̀ Islam mọ́. Ó nítorí pé àdéhùn tọ́lọ́run ṣe fáwọn mùsùlùmí ni pé lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ò ní ṣẹ̀dá ànábì kankan mọ́. Ó ní oore ọ̀fẹ́ tọ́lọ́run wá ṣe fún Káṣímáwo Abíọ́lá, ó ní ó ti ṣe déédéé ànábì kan tó bá fi lè dépò. Bẹ́ẹ̀ dẹ̀ ni torí pé gbogbo yín mọ̀ pé kò sí country tí MKO Abíọ́lá ò ní business sí. Tí MKO bá ń travel kúrò ní Nàìjíríà tó bá ń lọ sí another country, lẹ́yìn báírò àtàṣọ tó wọ̀ lọ́rùn ló máa mú kúrò ńbẹ̀. Ọlọ́run dá lọ́lá bíi déédéé ọlá tọ́lọ́run dá Sùláímánù náà ni, ànábì Sùláímánù alayhi salatu wa salam. Débi pé tó bá mú ìwé lásán lẹ̀ gan tọkàn sáyẹ̀nsì báyìí tó ní ẹmu lọ báńkì wọ́n máa fún yàn lówó. Any country tó bá lọ gọ́ọ̀mẹ̀ntì ibẹ̀ ló máa sponsor ẹ̀ tó fi máa wá ní. Ẹ wá wo iye èèyàn tó tara Abíọ́lá dìde nínú ìtàn. Ẹ wo iye èèyàn tó tara Abíọ́lá dolówó, tó tara Abíọ́lá déèyàn ńlá. Tírú ẹni bẹ́ẹ̀ bá tún wá di ààrẹ, kí ló ṣe déédéé? Ṣé kò ti ṣe déédéé ànábì? Ọlọ́run dẹ̀ tí lóun ò ní dá ànábì kankan mọ́. Analysis àfààyàn nìyẹn tó ṣe wò wípé kò possible kí MKO Abíọ́lá kó di ààrẹ. Èèyàn máa ń ronú jinlẹ̀ lórí nǹkan tí nǹkan bá délẹ̀ ni. Àwọn ọlọ́gbọ́n ayé wọ́n ní tọ́lọ́gbọ́n ayé bá ṣubú àwọ̀ wájú, tó ní làákàyè bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò, tọ́jọ̀gbọ́n bá ṣubú yóò wo wájú yóò wẹ̀yìn, yóò dẹ̀ wo ibi tó ti ṣubú kó má bàa ṣubú mọ́. Alhaji King Wasiu Ayinde, ẹ ti ń rí ìrírí ayé bọ̀ ọjọ́ ti pẹ́, ẹ ti ń ní ẹ̀kọ́ bọ̀ ọjọ́ ti pẹ́. Ipò àgbàlẹ́wà nínú iṣẹ́ tẹ́ gbé dání. Ìgbà táwa ṣe kéré díẹ̀ tíṣẹ́ fújì fẹ́ mẹ́hẹ̀ táwọn oníjújù wá ń gbà yẹn. I remember Shina Peter wọ́n wá ń gbà yẹn, kò sí náà wọ́n wá ń gbà yẹn náà sí Shina Peter Afro jùjù, kò sẹ́ni kankan tó fẹ́ gbọ́ fújì mọ́ gbà yẹn. Ẹ̀yin lẹ dá fújì padà. Ìgbà yẹn lẹ ṣe sílíkì tẹ́lu bíìtì sí ní tó dáhùn yẹn padà sínú fújì nìyẹn. Ìrí rẹ̀ lẹ́ńjẹ́ dùn ní àárọ̀ ayé ẹ̀yìn àtọ́lọ́run, Ọlọ́run ló mọ̀, èmi ò mọ̀. Orin yín ni mo nífẹ̀ẹ́ torí mi ò súnmọ́ ẹ̀yin gangan, mi ò mọ̀ lóyún èèyàn tẹ́ jẹ́. Bọ́ ó ṣe mí láàánú, ó dẹ̀ dùn mí díẹ̀. Ibì kan nìkan tí máa ń bẹ̀rẹ̀, kò sẹ́ni tó yóò lè kan. Èèyàn lè jẹ́ oyè ọkàn ní of Yorùbá land. Èèyàn lè jẹ́ tójúbóyè of ọmọ Odùduwà. Ibi tá a ti jẹ́ ìlú ṣe pàtàkì. Àmì ọ̀hún ló dìde fún aṣáájú Yorùbá ń jò ní. Ẹni tó fẹ́ fi jẹ́ náà fi jẹ́. Náà sìn Alhaji Wasiu Ayinde tó ń jẹ Mayegun, a criticize náà ní títí. I don't know mi mọ̀ nǹkan tá a fẹ́ gbà mẹ́. Oyè yẹn sì kò kàn múra àwọn kan tán ní oyè Ìbàdàn ni. Ń pé Mayegun ni wọ́n sọ di Maye, àṣẹ wọn mọ iye ó ní. Ẹ yọ́nú ara wọn, Maye. Ṣé tí wọ́n bá fẹ́ sọ̀tì Mayegun, ṣé Maye náà máa sọ́ọ̀tì ẹ̀ sí ni?
so àwọn nǹkan yìí ò jọra wọn. Mi Alhaji Wasiu Ayinde kó hàn nínú tó máa fi mí sí o, wọn ò dẹ̀ nálùjọ náà tó máa fi mí wọ̀. Èmi ò kàn rí wọn nírì wípé àwọn ni irọ́ yẹn tọ́ sí. Tó bá jẹ́ irọ́ ni mi rò pé àwọn ni irọ́ yẹn tọ́ sí, torí pé ó ní ìdọ̀bálẹ̀ tán dọ̀ láàfin kábíyèsí kú bàbá yèyé kan tó gba Máyégún. Past 11 years náà fi nurse Máyégún kó tó di pọ̀ wọ́n tẹ̀ ní palace. Èmi ò wá mọ̀ bóyá Alhaji Wasiu Ayinde bóyá àwọn náà ṣe àwọn ẹlẹ́jọ́ yẹn ni o, bóyá ayaba Bádírà ni o, bóyá kábíyèsí kú bàbá yèyé tàbí kí n sọ pé Ọ̀yọ́ gangan bóyá lóṣẹ̀ tó fi tó bẹ́ẹ̀. Now Alhaji Wasiu Ayinde ó yẹ kí ẹ tètè speak out. Ọ̀tọ̀ lọ èèyàn máa ń yára gbọ́rọ̀ but èèyàn máa ń lọ́ra láti fèsì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Yorùbá ní téèyàn bá pẹ́ nídìí mi èsì burúkú máa bá yàn bẹ́ẹ̀. Still náà ọ̀rọ̀ yẹn ò tí ì tó bẹ́ẹ̀ ṣe sọ, kò sẹ́jọ́ kankan tẹ́ fẹ́ rò náà, torí pé irọ́ yẹn rí bákan bákan. Kí wọ́n padà sọ́dọ̀ Ayaba Bádírà. I'm so happy lónìí Ayaba Bádírà ìyá mi ló jẹ́, torí pé gbogbo ìyá tó ń bẹ nínú ààfin ìyá wa ni wọ́n jẹ́, ṣùgbọ́n àbúrò mi ni mo lè gbé lọ́wọ́ mi gan, torí pé kó tó wọnú ilé ọmọ tó ń tẹ̀lé mi káàkiri ni, ṣùgbọ́n lẹ́yìn ó ti di ìyá mi, mo lè gbà fún un. Ṣùgbọ́n àní torí ká lè tètè débi tá à ń lọ ká padà lọ́nà, tàbí kí tó kó jẹ́ ẹbí mi kí wọ́n máa ṣàsọdùn lórí ẹ̀. Ọ̀rọ̀ ẹyọ kan tí màmá Esabod sọ ni pé wọ́n ṣe ń wọṣọ lórí Instagram, tó bá ṣe pé yẹn náà ni Bádírà rẹ̀ pé ṣe bọ́n rí irú òun, Ayaba Bádírà sorry to say, Ayaba Bádírà ṣe bọ́n ní irú àwọn lọ́mọ, tó bá ṣe pé yẹn náà fẹ́ correct, ó wúlò púpọ̀ kó correct ẹ̀ ju bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn gbà lọ. Wọ́n wá ló ṣépè, ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan, kò sí ní ṣépè, kò sí bọ́n ṣe máa sùnyàn lókùn lẹ́kùn tí ò ní dọ́kun fáwọn, tó bá rọ́kùn Ṣàngó máa dàrú náà. That's the only way tó lè fi wẹ̀ra rẹ̀ hàn, iná ni kó ṣépè, iná ni kó ṣépè. Nínú nǹkan tá a dẹ̀ gbé dání, inú mi dùn pé ewé àtegbò ni mama Esabod iná ń lò tó fi ń produce gbogbo product tó ń ṣe gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Ìgbàgbọ́ Yorùbá náà ni pé tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá délẹ̀, ní tí obìnrin tó bá kàn tàbí tọ́rọ̀ bá kàn tàbí tó jẹ́ afurasí, ní tó fi lè wẹ́ra rẹ̀ mọ́ náà ni pé kó kọ́kọ́ ṣẹ́ èpè. Ibi tẹ́tí lè sọ pé mistake ti wáyé pé gbàm wọ́n sọ pé Almaroof ti pè ní ọjọ́ gbígbé Ayaba Bádírà ti kúrò lé yálà wọ́n sọ ni tàbí ẹgbọ́ èyí tó bá jẹ́ ń bẹ̀ gbàm wọ́n ti kọ́kọ́ pè bí Ayaba Bádírà ti pè wọlé. Ìbéèrè yẹn ló yẹ kọ́kọ́ jù sí àyà. Ẹni pé mo sọ lẹ́ẹ̀kan èmi ò fẹjọ́ ṣègbè o, wọn ò lè gbé kí n má dọ̀yọ̀ mọ́ ọmọ Aláàfin ni àjọ lọ yọ ọ́ ni, wọn ò gbé mi wá tọ́ mẹ́, wọn ò lè gbé mi wá wò mẹ́. Bí kọ́ọ̀lù ẹ ṣe wọlé ẹ̀dùn Ayaba ṣé kò sì tẹ kúrò láàfin kábíyèsí kú bàbá yèyé láì dágbére. Ibẹ̀ ni ọ̀rọ̀ tí wàá mọ̀ ta fàbá ọ̀rọ̀ ní àsọyépọ̀ ó fi wáyé, ńlá fọ̀mọ́ ó fi wáyé. Èmi máa Ayaba Bádírà dáadáa, ọ̀dọ́mọdé ni, ó kéré púpọ̀ níye lọ́jọ́ orí, ṣùgbọ́n ló ń gbé sípò àgbà. Ó wá jẹ́ni tó lóye, ó jẹ́ni tó ní làákàyè, ó dẹ̀ jẹ́ni tí ara ẹ̀ balẹ̀, ṣùgbọ́n onínú fùfù ni, ó máa ń bínú. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, bó ṣe já àbúrò mi tó jẹ́ ìyàwó bàbá wa, èmi àti ẹ̀ sì ń jà láti bí ọdún kan tá a pẹ̀lú àwa lórí fún un. Bọ́ mi lè torí pé kan báyìí dé kí n má sọ ráìtì, mo ṣe torí Ayaba Bádírà mo ṣe ń sọ, mo sọ torí Ọ̀yọ́ tó pé mo jọ́ ọmọ Ọ̀yọ́, ojú dẹ̀ lèmi náà níwọ̀nba ayé mọ̀ mí díẹ̀, kọ́lọ́mọ ẹjọ́ fò wá pamọ́. So Ayaba Bádírà mo mọ 60% nínú ìwà rẹ̀, nínú ìrìn tó lè rìn. Àkọ́kọ́ tí wọ́n bá wà ní àwùjọ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Ẹ̀kejì tí wọ́n bá lórúkọ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ sí. Tí wọ́n bá jẹ́ aṣíwájú ó máa rá mẹ́wọ̀. Bọ̀ ìgbàgbọ́ mi rèé o, tó bá ṣe pé lóòtítọ́ àti lódodo Ayaba Bádírà àti Alhaji Wasiu Ayinde tí ò bá sí nǹkan kan láàrin yín bẹ́ẹ̀ mi ṣe gbàgbọ́, Ọlọ́run á kó yín lọ, Ọlọ́run á dẹ̀ fọ̀ yín mọ́. A wá sí orí tó máa ń dá padà fún ẹni tí wọ́n bá ṣèbàdàn kọjẹ́ fún, a wá sí fún yín.
àmọ́ tó bá ṣe pé lóòótọ́ ló bá ṣẹlẹ̀ tẹ́ fojú ọlá Yorùbá gbolẹ̀ tẹ́ fojú ọlá Ọ̀yọ́ gbolẹ̀ ó kù yẹ ọkọ lọ torí pé tí irú eléyìí ò bá ṣẹlẹ̀ ìrò wípé ó yẹ kí irú ọ̀pọ̀lọ́ tí ò ní kinní kan kó máa ṣẹ́gẹ̀ẹ́ ìrìn wọ́n ṣe máa ń sọ Yorùbá yẹn because everybody gbogbo wọn kàn pé ní àwọn ní bloggers kálukú kan sọ tó wù wọn kàn lo avenue yẹn wọ́n fi ń sọ̀rọ̀. Now nínú program ẹnìkan bí akéde or whatever ayaba kan pè wọlé mi ò kàn mọ ayaba ibi tí wọ́n bá ṣe ṣùgbọ́n gbogbo ayaba yòówù tó bá wulẹ̀ kó jẹ́ tó bá ti lè jẹ́ aya ọba Ọ̀yọ́ máa ń kàn bá lé mo sì kábíyèsí fàyàbá náà wọ́n lọ wájú wọ́n tún wá padà sẹ́yìn bọ̀ wọ́n parí ọ̀rọ̀ wọn síbi kan pé ká láwọn ní irú ẹ̀ ṣẹlẹ̀ sí àwọn ò ní sọ anything ẹni tó bá tó bẹ̀ kó fa àwọn láṣọ kò sí dákẹ́ kò sí dákẹ́ èèyàn gbọ́dọ̀ sọ pé àwọn bó bá ṣe lè rí arí no but mo expect pé gbogbo ọmọ Yorùbá láì jẹ́ pé bí Aláàfin bá pẹjọ́ tàbí ẹni ìbádírá bá Ayaba Bádírá bá jà tàbí Alhaji Wasiu Ayinde bá sún èèyàn sí court ó yẹ káwa gangan béèrè torí pé mọ̀kànmọ̀kàn lóye kan oyè tó kára àwọn bọ̀ wá kára ẹ̀dẹ̀ ó yẹ káwa gangan fara ká pé gbogbo àwọn journalist tó sọ yẹn everybody wá máa fi kó máa sọ evidence ọlá Aláàfin ti kọjá tẹ́nìkan lè yẹpẹrẹ Ọlọ́run ló gbé kalẹ̀ Ọlọ́run ọba ìlú dìka lára gbogbo ọba aládé ni o kì í ṣe Aláàfin nìkan Ọlọ́run ọba ìlú gbé wọn kalẹ̀ wọ́n mọ̀ ṣe wọn mọ̀ ṣe a máa gbà fún wọn ni a máa gbà fún Ọlọ́run lára wọn ni o a máa gbà fún Ọlọ́run lára wọn màmá Esabod kì í ṣe gbogbo tẹ̀sí ló táwọn ọmọ yín lọ́rùn bọ́ wọn ní choice wọ́n ti gbà pé ìrìn ìyá wọn ṣé gbogbo tí màmá tèmi ń ṣe ló tẹ́ mi lọ́rùn ṣé gbogbo tèmi náà ń ṣe ló tọ́mọ mi lọ́rùn nǹkan ẹyọkan ló tẹ̀dá lọ́rùn láyé òun náà ní kú bẹ́ẹ̀ ikú nìkan ló tẹ̀dá lọ́rùn I dey expect pé kí wọn bàbá yẹn perfect jù bẹ́ẹ̀ lọ bó perfect bí ò perfect àwọn tó ń gbé ìlú Ọ̀yọ́ àwọn tó jọmọ bíbí ìlú Ọ̀yọ́ àwọn tó jẹ́ ara agbègbè Ọ̀yọ́ wọ́n mọ̀ bọ́yọ̀ ṣe wà ní 15 years sẹ́yìn wọ́n dẹ̀ mọ̀ bó ṣe wà á sìn ṣùgbọ́n tẹ̀lé odò Ọ̀yà kábíyèsí kú bàbá yìí ẹsẹ̀ mọ̀ tẹ́rẹ̀ yìí òdì o Almaroof bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó yín lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tó yín lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó yín lọ́wọ́ ẹni ṣìṣe ẹni sọ̀rọ̀ ẹ rí i pé gbogbo bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ lórí conversation yẹn àti màmá yẹn rò kú yín jìnnà tó dẹ̀ pé tán bá fi conversation yẹn tán bá fi judge wàhálà ẹ̀ máa jẹ̀bi mi ní tán yìí nítorí pé jọyọ̀ mo jọyọ̀ máa sọ fact fún yín mi ò mọ̀ yín o orí social media náà mo ti mọ̀ yín mo kàn mọ̀ pọ̀ mọ̀ Ọ̀yọ́ ní ìyànbá yìí ní ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ní sínú ẹgbẹ́ yẹn ìjọ ọmọ Ọ̀yọ́ ni mi gbé lọ́yọ̀ but conversation yẹn lẹ́bàá sísọ ẹgbẹ́ gbà tí wọ́n máa yẹ tì í dáyé kan ẹ dé junction kan tẹ́ mọ̀nà mọ́ wọ́n máa yẹ ti sọ pé kábíyèsí àwọn bàbá wọn olóṣèlú ni wọ́n màmá ẹ̀ tó ń sọ́tọ́ mi ò sọ pé Aláàfin ṣòṣèlú grab copy ni bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ báyìí pé olóṣèlú l'Aláàfin àwọn bàbá wọn máa sọ ní olóṣèlú ni wọ́n. kí ni ìjọba orí kí ni ìjọba lé lórí kó ìbò tó gbé sísítẹ́ẹ̀mù dé náà ti bá system of government lọ́dọ̀ Aláàfin torí pé Aláàfin ní Sàámú ó ní Basọ̀run ó ní Àsìpà ó ní Akíníkú ó dẹ̀ ní àwọn olóyè lóríṣiríṣi tó ń pé different everybody wà pẹ̀lú iṣẹ́ ni division of labour ni ìgbà táwọn òyìnbó dé àròbá ní bàbá àtọ̀ ìgbà táwọn òyìnbó dé system government system tó ń mú wá wọ́n ti bá ní palace Ọ̀yọ́ so politics náà ni náà ta ló lè escape kúrò ní politics bó o ṣe lọ́nà kan wá sí lọ́nà mi tó bá fẹ́ tó má pátá àpapọ̀ rẹ tó lọ tẹ̀ka ó ti ń ṣe politics because kì í ṣe ẹgbẹ́ méjèèjì ló tẹ̀ka fún ẹgbẹ́ kan ló máa tẹ̀ka fún so olórí aṣíwájú tó bá fẹ́ jà fún ẹ ó máa ṣe ṣùgbọ́n tẹ bá kọ́ ju title tí wọ́n ti mọ concept tó wà lábẹ́ ọ̀dọ̀ níbi tó máa gbé yín lọ that's why wọ́n ṣe ní okay because nǹkan tó wọ́n expect lẹ́nu mọ̀mọ́ Esabod ni pé wọ́n ń sọ̀rọ̀ wípé okay pẹ̀lú bí kéèsì ṣe ló dá evidence rèé tí mo fi mọ̀ pé Wasiu Ayinde ń fẹ́ Ayaba Bádírá mo expect kan put evidence yẹn okay tó wáyé pé Ayaba Bádírá kó jáde nínú ilé iná ni Almaroof sọ
ìyẹn náà tí ì sọ pé Aya Baba Dira kó jáde nílé sọ wá kó lọ lè Wasiu Ayinde o lè tó gbé kàkàkí ọba ibo ló ti fẹ́ fọ́n ṣùgbọ́n ẹ ti rojọ́ jàre ẹ ní ẹsẹ̀ programu ẹ tí ì dáàbọ̀ Ayaba tí í ṣe olójú ẹ̀sọ́ Badira bìdí Badiru but no matter how mama ẹ má bínú wa ẹ má bínú ọlọ́run ayẹ́kẹ́ pẹ́ fún wa ẹ jọ nítorí ọlọ́run gbogbo àwọn observation tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ọba aládé ẹ jẹ́ kó máa jẹ́ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àwọn agbọ́n tẹ́ bí yìí tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ pẹ̀lú pòtà dé táwọn náà ti ń bímọ ó máa ní bẹ́ẹ̀ ni wọ́n bá wa sọ èèyàn ní wa o èèyàn ní wa ó máa ní bẹ́ẹ̀ sì máa bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sì bá wa sọ̀rọ̀ láṣẹ máa gbọ́ o because tí èèyàn bá mú àdá lọ́wọ́ tó dẹ̀ kó owó dání tàbí tó má dá nìkan lọ́wọ́ tó bá ń pariwo tó bá má dá lọ́wọ́ tó gbé bandani tí bá ń pẹ́ mo gbé bòòsì dé ìbòòsì mo gbé bòòsì dé ìbòòsì àwọn èèyàn òjò pàdé ẹni wọn ní wò pé má dá lọ́wọ́ ṣùgbọ́n tó bá gbé owó dání tó gbé mọ́yà báyìí pé gbogbo sí ará àdúgbò ẹgbà mí o ìbòòsì àwọn èèyàn máa sá fún ṣe bẹ́ẹ̀ fẹ́ jí sí ọlọ́run ìgbé mi dé ojú tèmi wo bloggers nìyẹn so mo rọ̀ yín mọ̀mọ́ gbogbo baládé nílẹ̀ Yorùbá tẹ́ bá rí pé wọ́n kù síbi kan tẹ́ bá fẹ́ bá wọn sọ tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ bá wọn sọ tọ̀wọ̀tọ̀wọ̀ tí wọ́n bá ń ro àdéfín bó bá láàárọ̀ kò ní lọ́sàn tó bá lọ́sàn kò ní lálẹ́ ẹ lọ wèwé méjèèjì wọ́n tọ́ka síbẹ̀ àgbàdẹ lẹ́yìn náà ẹ̀yin lè má lè jọba ọmọ yín lè di olórí ìlú lọ́la wọ́n á criticize ẹ̀ torí pé nǹkan tí wọ́n bá ṣe ló máa gbà that's my own belief Aya Baba Dira ibi tí mo sọ lẹ́ẹ̀kan ni màá parí ọ̀rọ̀ sí mo ní 100% assurance tí mo fi lè fògùn ẹ̀ gbárí torí mo mọ̀ ẹ́ dáadáa ó kọ̀wọ́ sí ó dẹ̀ kọ́ ẹ̀gbin kí ní Alhaji Wasiu Ayinde ní tálàfin òní kí ni Alhaji Wasiu Ayinde ní tálàfin òní nínú gbogbo tí wọ́n á bẹ so possible ká Alhaji Wasiu Ayinde wá sọ pé Aya Baba Dira ìyàwó Aláàfin ló wu àwọn no capital no mo gbà or else the very critical evidence they prove it tí o bá ti ṣe ẹ jẹ́ ká kúrò dídò pépà náà lẹ́ǹkà mà ẹ lọ kà mí pépà mi ti jáde ẹ kúrò mi pépà náà fàtì nìyẹn kábíyèsí kú bàbá yìí mo kí yín bàbá mo rọ̀ yín àgbà tí ó bínú lọ́mọ ẹ̀ pọ̀ ọmọ Ẹ̀zábọ̀dọ̀ ọmọ yín ni Alhaji King Wasiu Ayinde Máyégún ọmọ yín ni Aya Baba Dira Ayaba ní tòótọ́ ṣùgbọ́n ọmọ yín ni àwa náà tá à ń sọ̀rọ̀ ọmọ yín la jẹ́ ilẹ̀ Ọ̀yọ́ ò ní yọ̀ yín o aṣíwájú lẹ jẹ́ nínú ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ̀yin dèrò ẹ̀yìn Masha Allah bi Qudratillah Ọ̀yọ́ ò ní rẹ̀yìn láéláé Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ torí ríran wà ní kábíyèsí Ọọ̀ni Ìrìṣà kábíyèsí bàbá o gbogbo àtọ́ ẹ̀yin dèrò ẹ̀wọ̀n ayé ò ní mú yín o ọgbọ́n àtòyé àtàgọ̀ tẹ́ fi ń kún ọgbọ́n tẹ́ fi ń tolẹ̀ Yorùbá Elédùmarè yóò mọ̀ fún yín ṣe o àwọn onílẹ̀ ọmọ bá yín ṣe o ẹ̀ ní ṣiṣẹ́ o tó fi kárí gbogbo ọba aládé pátá nílẹ̀ Yorùbá kò sí kábíyèsí fún yín o Ọlọ́run ní jí ó bàjẹ́ o Aya Baba Dira tó bá rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ó rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ torí pé ó tán lẹ́nu ó kù nìkan ni o ó tán lẹ́nu èmi ní 100% assurance ló lè sọ sí gbangba mo mọ̀ ẹ́ dáadáa ó kọ ìwọ̀sí ó sì ní rìn lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀sí èèyàn ṣe jẹ́rìí ọmọ ìyẹn ọmọ àbẹ́yìn ọmọ téèyàn bínú gẹ̀yàn gbọ́dọ̀ jẹ́rìí ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ ẹ́ no ẹ jẹ́ sọ nǹkan míì tọ́tẹ̀ bá wà ń bẹ̀ tàbí tá a bá ń jó ara tàbí tá a bá ń ṣe kankan fúnra wa ní kọ̀rọ̀ ẹ jẹ́ kájọ mọ̀ bí bẹ́ẹ̀ yẹn kọ́ kì í ṣe Aya Baba Dira Ọláìtàn Adéyẹmí no mo mọ̀ àwọn kan wà ní palace yẹn nínú àwọn ìyá tí wọ́n jẹ́ ìyàwó tí mo lè fọwọ́ wọn sọ̀yà látòrí Ayaba Fọláṣadé Ayaba Rúkà Ayaba Ọmọ Ayaba Mariam Ayaba Jẹ̀lílà yàtọ̀ fáwọn màmá wa àgbà màmá wa dúdú ìyá mi gangan ìyá tèmi tó jẹ́ ìyá tèmi Ayaba tó jẹ́ ìyá tèmi ìyá wa Ràmọ́tù ìyá Lékótó Ayaba Àgọ́sọ̀rọ̀ màmá tèmi nìyẹn kó tó kọ màmá alálùbáríkà
tó fi dórí mọ̀mọ́ wa ìyá Màlábà, ìyá Ògo. Mo lè sọ púpọ̀ nípa wọn, Alhaji Ismail Afọ̀njá wọ́n tó ti ralẹ̀ fún mọ̀mọ́ ẹ̀ rí táwọn kan kick against ẹ̀ tán lọ wọlé tó kọ́ fún mọ̀mọ́ ẹ̀. Inú ààfin la ná gbẹ́jọ́ lọ, àmọ́ bọ́n ṣe dájọ́ wọn ò fàbò sí kùnà, wọn àdẹ̀ sí torí pé Sanyẹ̀rì lórúkọ, wọn àdẹ̀ sí torí pé káwọn ènìyàn pé kọ́ mọ́ bá Sanyẹ̀rì ó dà pẹ̀lú orí tọ́lọ́ sí fún ẹ̀. Olùsìn làwọn ilé ìbọn lówó, wọn lọ kọ́lé ìyá rẹ̀ lọ ṣùgbọ́n ṣe dáadáa sẹ́yìn ọ̀fẹ́ ṣe nǹkan rí láyé tí wọ́n fi kọ́lé tẹ̀ lọ wo wọn dájọ́ ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ni. Àwọn ìyá yẹn wà bẹ́ẹ̀ wọn ti kúrò, ìyá ní kó tó kọ́ lọ́ jẹ́ kẹ́mi wọn gùn, ìyá Màlábà kọ́ lọ́ máa mi ṣàánú wọn, ìyá Dodo kọ́ lọ́ máa mi gbàdúrà wọn délẹ̀, àti àǹtí mi Ayaba àǹtí Mújì, Ayaba Rúkà Ọlọ́kọ, ìyá mẹ́ta, Ayaba ọ̀bọ àbúrò mi gangan ẹ̀jẹ̀ mi ni. So gbogbo wọn àwọn wọn lè fọwọ́ sọ̀yà lórí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí mo lè súnmọ́ tí mo mọ̀ wọn dáadáa tó rọ́mọ́ inú ilé ni mí. Ìwà lè tó pé mi gbé lọ́yọ̀ kí n má lè sọ pa Ọ̀yọ́, so mo rọ gbogbo wa kí kálukú mọ nǹkan tó máa sọ. Àmàrùdẹ̀ kí tó gbàgbé lórí kọ́mẹ̀ntì àwọn Ọ̀yọ́ ẹ ti sinú bí àwọn ọmọ àlè Ọ̀yọ́ kò sọ́mọ àlè níbi kankan o, kò sọ́mọ àlè náà máa gùtàn gbogbo wọn koríko wọn ń jẹ o, ọmọ kọ́ lè máa wù ọmọ àlè. Ojú tí kálukú máa fi ń wo ọ̀rọ̀ tó bá délẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, ojú tèmi máa fi wo ọ̀tọ̀ ni nà, ojú tèmi máa fi rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni, torí wọn bí wa bákan náà tó bá bí wa bákan náà sọ tọ́ wa bákan náà ṣé mi àti kàwé bákan náà ni. Ẹ̀yin lè mú mi eré lúkẹ́mi ó mú mi odò ogun o, àdéjọ́ mọ̀ pẹ̀lú alọ́mọ Yorùbá ni. Tó ọmọdé tó mú oṣù lọ́wọ́, ọmọdé tó mú ẹyẹ lọ́wọ́ tó ń bi bàbá ẹ̀ wípé sókù ni àbáyé, bàbá ní tí má sọ pòkù ni o lè yáwọ́ fún tí ó fò, ó sọ bàbá rẹ̀ dòkúrọ̀, tí má sọ fún páàyè ni o lè fún ọmọ tí ó kù, ó sọ bàbá rẹ̀ dòkúrọ̀. Àtòkù àtàyè méjèèjì nìyẹn lọ́wọ́ yìí o, lọ́wọ́ tèmi ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, lọ́wọ́ tèmi ilẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́, lọ́wọ́ tèmi orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́. Lẹ́ẹ̀kan sí Ọláwọlá Abíọ́lá Maruf lórúkọ mi, Àjíṣọlá ni ọmọ kẹlẹ́ ọdún kòrìsì ọmọ wèrà kò mọ́ bàrẹ̀ ẹrúkẹrú àbílà.